darling má ṣe bá mi wí o bá mi wí ìyàwó mi má ṣe bá mi jà bá mi jà bá mi jà. nípa iṣẹ́ tó wáyé mọ̀ yìí mọ́ náà ni orin jùjú. bẹ́ẹ̀ ìgbàgbọ́ àwọn èèyàn ni pé hip hop ló ti ń bo jùjú mọ́lẹ̀ àti stakeholder nínú orin yẹn nípa àdìsẹ́ rí àti information dáhùn yẹn sọ. well hip hop ó wá ó dẹ̀ ń ṣe tiẹ̀ bọ́lá ń ṣe ràn jùjú wá òun náà ń ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí bàbá mi King Sunny Adé bá ṣe sọ wọ́n ní kó dùn kó pọ̀ kó pẹ́ olúwa ló ń fún ni tí a bá wo ọdún tí jùjú tó ti wà àìlèsí iṣẹ́ tí bàbá tèmi ń ṣe kan tó bí mi tèmi náà tún bá wọn lẹ́nu ẹ̀ tèmi náà tún gbà tí mo tún ń ṣe tó dẹ̀ ṣe ń lọ tí ò tí ì dúró well èmi nígbàgbọ́ pé ẹ̀yin oníròyìn tí ẹ̀ ń fún hip hop ní publicity ẹ má dúró lé apá kan kẹdá apá kan sí ẹ má fi ọmọ kan kẹ́kan ẹ má torí pé ibi láti rí nǹkan gbà ń sìn ká sọ pé ibi o ẹ jẹ́ ká rántí pé àṣà àti ìṣe wa ni pé nílẹ̀ Yorùbá ká máa kọ orin láti fi múnú ara wa dùn láti fi mú láti máa mú orí wa wú orin kíkọ ìlú lílù láti ààfin ẹ lè lọ sí ààfin ọba kan sì kẹ lọ máa kọ hip hop ń bẹ ọba kábíyèsí aníkílẹ̀ ń ṣe a ní tiwa nílẹ̀ wa ń bí ẹja gbé tiwa lárugẹ hip hop àwọn ọmọ wa ti ń kọ wọ́n dẹ̀ ti ń ṣe dáadáa káàkiri àgbáyé inú èmi ń dùn sí in fact mo lọ́mọ tèmi náà tó ń kọ́ so mi ò anything against ẹ̀ rárá ṣùgbọ́n ètí a ti ń bá bọ̀ láti ilẹ̀ tó jẹ́ ti ìbílẹ̀ ti wa jùjú ni o fújì ni o àpàlà ni o wákà ni o àwúrèbe ni o sákárà ni o dùndún ni o gbogbo àwọn orin bẹ́ẹ̀ yẹn ẹ má jẹ́ kí ó parun ẹ má jẹ́ kó parun torí àwọn nǹkan àmúyàn gan ti wà nílẹ̀ Yorùbá yìí nìyẹn nǹkan táwa lè máa fi múyàn gan pé ọmọ Yorùbá ni mí orin tó ń kọ yẹn tí bàbá mi bá gbọ́ orin yìí orin bàbá mi á wú oníjùjú onífújì ló máa kọrin tó máa kí oríkì pé ọmọ Ọ̀yọ́ Aláàfin leléyìí ló máa kí délédélé ọmọ abẹ́ Olúmọ leléyìí jùjú àti fújì àwúrèbe àpàlà àwọn tó jẹ́ orin tiwa yẹn òun la máa fi kọrin tá máa fi kìyàn délédélé tẹ máa gbọ́ oríkì ilé bàbá tó bíyàn tí bàbá mi bá tó pé bàbá mi wà ń bí ni bàbá mi máa lọ gbé agbádá ẹtù ó máa lọ gbé fún wọn ni bó ṣe wà tipẹ́tipẹ́ nìyẹn. lọ́wọ́ yìí Mr Japa. Mr Japa ó yẹ gbé mi débẹ̀ kí ni Japa lára ẹ̀fẹ̀ lẹ́la mọ́ làwọn ẹ̀sìn tẹ́lẹ̀ Japa ìwà oní Japa bẹ̀rẹ̀ kí ni ìtumọ̀ Japa. everybody fẹ́ Japa lọ London ìlú ọba gbogbo èèyàn ló fẹ́ Japa lọ Amẹ́ríkà ìlú ọba Japa bílùú wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ tí everybody ń pariwo epo wọn sí security iṣẹ́ ìrọ̀rọ̀ bóyá kó ṣe lọ àwọn èèyàn ń wá greener pasture everybody ń wá ọ̀nà àti Japa ṣùgbọ́n akọrin Japa láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé tẹ bá délu London bó ṣe ò jẹ́ ni o bó ṣe ò jẹ́ ni bó jẹ́ òun ni tó bá tó wá débẹ̀ òtútù á tún mú ẹ. ẹ̀yin ti gbébẹ̀ dáadáa ẹ̀rílẹ̀ ẹ̀ríta. àrílẹ̀ àríta a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so téèyàn bá ń lọ ó bẹ́tà kéèyàn ti wò dáadáa kó tó lọ kò ń ṣe pé tó bá ti dé London wà kàn máa ṣàwó ńlẹ̀ ni wà kàn máa ká owó lórí igi so òun la ṣe kọ orin Japa pé káwọn nǹkan ò dáadáa kó tó lọ a dẹ̀ tó kọ orin yẹn náà fún àwọn ìjọba wa àwọn tó ń ṣèlú kán ṣe nǹkan táwọn aráàlú ń fẹ́ so that àwọn èèyàn ní máa Japa àjòdà bí ilé làbọ̀ síbi bí èèyàn bá lọ sí anywhere in the world ó fẹ́ padà sílé náà ni ṣùgbọ́n ilé tí wọ́n fẹ́ padà sí fẹ́ pé ní o wọ́n kidnap o ọ̀la o iṣẹ́ ò lọ dédé o wọ́n tún ti fowó kówó epo o nínú gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló jẹ́ káwọn máa ronú àti Japa so bí ẹ ṣe wà nìyẹn. ẹ̀ta tí náà ní of highest repute ní lórúkọ dáadáa current situation tí Nigeria face so affect business ni. àjọ gbé Nàìjíríà ó gbọ́dọ̀ affect tí wọ́n bá gbé Nàìjíríà tó bá ní kó affect òun kó wá sọ bó ṣe ń ṣe tiẹ̀ iṣẹ́ táwa ń ṣe àmúnú àwọn èèyàn dùn ni gbàtínú àwọn èèyàn bá dùn wọ́n múnú àwa náà dùn so bínú àwọn èèyàn tó wà ń gbé bá ti dùn ó ti dandan kí ó affect àwa táwa ń ṣiṣẹ́ táwa ń ṣe náà
so mo nígbàgbọ́ pé ẹ̀yin tẹ̀ ń béèrè ọ̀lọ́ mi gan ó affect ẹ̀yin náà. bàbá ìtọ́sílẹ̀ ni wọ́n ní àkójọpọ̀ àwọn Yorùbá leaders pàápàá àwọn ọba aládé. nǹkan tẹ́ wá rí inú ibẹ̀ yẹn mẹ́sẹ̀gì wo lẹ ní kí láàrin wòye yín lẹ́yìn kí ló ń mọ̀ràn fáwọn ọba aládé ilẹ̀ Yorùbá. ó dàbí pé a lọ ń bu ẹ̀kọ́ lókè wọ́n níbi pẹlẹbẹ la ti mú ọ̀lẹ̀ jẹ gbogbo àwọn nǹkan tí à ń try láti yí padà tá a fi pé bó ṣe ń lọ yìí òkú ẹ kó rí bẹ́ẹ̀ àti kindergarten primary school ló yẹ kó ti máa gbìn sí àwọn èèyàn lọ́kàn pé àṣà ó yàtọ̀ sí ẹ̀sìn yàtọ̀ sí àṣà because tí wọn ò bá ti jẹ́ kó yé àwọn èèyàn wọ́n máa da gbogbo adarú àti ṣàpá wọ́n á da gbogbo ẹ̀ pọ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ládéládé tí wọ́n wà ń bí lénìí àtàwọn tí ò sí ń bí mo nígbàgbọ́ pé ọmọ Yorùbá náà ni wọ́n Yorùbá ni wọ́n dẹ̀ mọ nǹkan tó ń jẹ́ àṣà wọ́n mọ nǹkan tó ń jẹ́ ẹ̀sìn ṣùgbọ́n ẹni tó bá decide lọ́kàn tiẹ̀ tó ní ilé bàbá tòun ò dáa ọ̀dẹ̀dẹ̀ bàbá tòun ò dáa tí bàbá ẹlòmíì ló ń hùn kí la bá pẹ̀lú ẹni bẹ́ẹ̀ wọn á lọ́ máa lè ní ọlọ́mọ àṣẹ wa lọ́ máa lè àwọn tó mú ẹ̀sìn wá fún wa ní ilẹ̀ Yorùbá àwọn òṣù àṣà tí wọ́n nu àtẹ̀sìn kínní o àtẹ̀sìn kejì tí wọ́n mú wá fún wa tẹ bá ti rí wọn ẹ̀ ti rí bọ́n ṣe múra pa òkè múra tiwọn nílùú wọn nìyẹn àṣà tiwọn nìyẹn nílùú tiwa agbádá ní bùbá ní gbáríyẹ ní kẹ̀mbẹ̀ ní so lóríṣiríṣi àṣà tiwa nílẹ̀ Yorùbá yìí òun ló dáa jù àwọn tó jẹ́ òyìnbó pàápàá wọ́n jókòó wọ́n ṣe research lé lórí wọ́n rí pé àṣà wa ó jinlẹ̀ because nínú àṣà wa ni a ti gbọ́ nǹkan tó ń jẹ́ ọmọlúwàbí kéèyàn hùwà ọmọlúwàbí tí àwọn bá ti jẹ́ ọmọlúwàbí ó ti kó gbogbo nǹkan ó ti kó gbogbo ẹ̀ pọ̀ because tó bá jẹ́ ọmọlúwàbí o ò ní fẹ́ hùwà burúkú sọ́mọ ẹnìkejì ẹ tó bá jẹ́ ọmọlúwàbí ẹ tó yẹ kó bọ̀wọ̀ fún wàá bọ̀wọ̀ fún tó bá jí láàárọ̀ nínú àṣà wa ni ìkíni wà tó bá rí àgbàlagbà bí wàá ṣe kí àgbàlagbà ó yàtọ̀ sí bí wàá ṣe kí ẹgbẹ́ ẹ so àwọn nǹkan tèmi rí pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí ilé nìyẹn mo dẹ̀ nígbàgbọ́ pé pẹ̀lú ìwọ̀nba tí èmi sọ yìí tí àwọn èèyàn bá ń gbọ́. So what's new about you, sir? Báyìí, what is new about you? Japa ní tẹ̀sí. Japa òun lórin tuntun tí Wale Thompson ṣẹ̀ṣẹ̀ pé jáde so bí ó dẹ̀ ṣe jáde yẹn ó wà lórí gbogbo social platform lórí YouTube ni o lórí Spotify ni o Audiomack ni o Boomsplay ni o so gbogbo platform tí àwọn èèyàn ti lè gbọ́ orin kan download ẹ̀ gbogbo bẹ̀ ló wà. ẹ kọ díẹ̀ bá. kò sí wàhálà. ẹ kọ díẹ̀ káwọn èèyàn gbọ́ wọ́n lè mọ ibi tí wọ́n wà sí. Bobo dey shout Naija don tire me o baby dey shout Naija ti sú mi o everybody dey shout Naija don tire us gbogbo èèyàn ló ń pariwo Naija ti sú wa o japa 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 everybody ló fẹ́ japa. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis Global Alore TV ẹ máa wo ẹ̀kọ́ pọ̀ ń bẹ ìrírí ayé pọ̀ ń bẹ òtítọ́ pọ̀ ń bẹ ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I am confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Alore TV. Alore TV. Nílé nílé òkúni, ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n. Ètò tó kọ́ni lóye. Ní gbogbo àgbáyé. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Alore. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Lórí lọ́gbà. Ó kọ́ni lóye. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ọmọdé àgbàlagbà. Àgbàlagbà. Ẹ máa wò ó. Ẹ máa wò ó. Ẹ máa wò ó.
máa láìkí ẹ̀. ó yá ẹ máa láìkí ẹ̀.